Africa Content TV. The other Badmus máa wọlé ògùnmọ̀lé ló péjú. Ilé ń kó kú, àfi Ìbàdàn sálàwà ìyá àjíyá mi. Aláàjì bẹ́ẹ̀ ká ìyẹ̀rú láwọn àlè mi o, olùdarí ètò. Kúnlékúnlé dìbò máa gbé àwọn olùdarí ètò bí. Kọ́kọ́rọ́ aláàtẹ Amsat ní òkìkí ọ̀la. Gbogbo lẹ́kì ẹ̀, gbogbo ilẹ̀ máa wọlé níbí. Àpò wìrìwìrì lẹ́nìí, àfi Ìbàdàn láwà yìí. Kò sírú ẹ̀ láfíríkà àjíyà ìdí o. Ẹ súnmọ́ bẹ́ẹ̀ gbẹ́nu sí máìkì dáadáa. Pẹ̀lú King Charles. Adúpẹ́. Ẹjọ́ gbogbo ọmọ ọlọ́pẹ́ tó ń bẹ bí ẹ jẹ́ kó pàtẹ́wọ́ ìdùnnú fún Ọlọ́run ọba Èdùmàrè. Ọ̀pọ̀ ní ọjọ́ èní ló wù kó bá wọn láyé. Àmọ́ nínú ètò Ọlọ́run ìmí àti ẹ̀yin nìkan ló bá lókè ìpè. Ẹ pàtẹ́wọ́ mọ rírì Ọlọ́run ọba. Press. You are not allowed. Like this is you are not allowed. When you are allowed, you are meant to go inside, but you are not allowed to stay. Àyìndé Adémèrèǹdè. Mo lè jókòó sá. Èjìrí Adékúnlé. Ọkùnrin látàárọ̀. Bí wọ́n ṣe ń kọrin ẹ̀mí àti Aláàjì Gbóyèga làwọn àpá ń sọ̀rọ̀ ọmọ lẹ́yìn. Nítorí ni o, àjẹkùnrin rẹ̀ láburú o. Pẹ̀lú ògo Ọlọ́run, ìdílé rí jẹ́ akúnmi ní abẹ̀lọ́wẹ̀. Òpó múlẹ́rọ̀ mọ́jà àlékún ọmọ abímọ́ta ọmọ abẹ́kọ̀ọ́ kan. Kúnlé Junaid ọmọ ọ̀pá fìtílà fẹ́ yan ojú rìnà clearly. Àti èmi àti Yẹ́kúrú Afájá. Aṣọ̀rọ̀ oyè ìgbàlàwà ọ̀yà aṣọ̀rọ̀. Aláàjì. Mẹ́sàgbà on the stage. Ní ìkẹ́ntọ́mọ́ àdúrà nǹkan jẹ́ sàmì lọ́wọ́. Oríkè tó bá gbogbo Ìbàdàn sọ̀rọ̀. Mo fi àjẹsẹ̀ gbọ̀ngẹ́ mi. Ọ̀pọ̀lọpàdé àjẹ ní ọlọ́tún lókè lọ́dún. Provost. Onígbàgbà sí University. Mo kí gbogbo Ìbàdàn. Mo kí gbogbo Ìbàdàn sí Èkó Àwùsí nílẹ̀ Ìbàdàn. Mo kí wá sí Ìdòròmọ̀ Àwùsẹ̀. Mo kí gbogbo onípòjìpò sí mẹ́rin Tẹ́lú. Mo kí sí Mẹ́sà Kárùbà ẹ̀mí ọdún wọn ti lọ wálé ayé. Ìbàdàn láwà yìí. Ọjọ́ ìtàn tó kúnná. Tábà àwọn tó gbà wọ́n. Ọjọ́ ọ̀tàn tó kúnná. Tábà pẹ̀lú tó ràn wọ́n. Ọjọ́ ọ̀tàn tó kúnná. Tí dòdò dáwà iyì rẹ̀ ti ń tàn yédeyéde. Mo kí gbogbo àgbààgbà tó wà bí o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ láti kékeré tí wọ́n gbọ́ lẹ́nu bàbá mi. Gbogbo ẹgbẹ́ wà ń bí kó ń gbólò yẹn ní gbogbo ìgbà kó máa lò ó.